Genesis orí 12 láti ẹsẹ̀ 1 sí dé ẹsẹ̀ 20. Olúwa sì wí fún Abraham pé, jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ àti kúrò ní ilé bàbá rẹ sí ilẹ̀ kan tí èmi ò fi hàn ọ́. Èmi ò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, èmi ò sì bùsí fún ọ, èmi ò sì sọ orúkọ rẹ di ńlá, ìbùkún ni ìwọ ò sì já sí. Èmi ò bùkún fún àwọn tí ń súre fún ọ, ẹni tí ó ń fi ọ́ ré li èmi ò sì fi ré, nínú rẹ li a ó ti bùkún fún gbogbo ìdílé ayé. Bẹ́ẹ̀ li Ábúráhámù lọ bí Olúwa ti sọ fún un, Lọ́ọ̀tì sì bá a lọ. Ábúráhámù sì jẹ́ ẹni 75 ọdún nígbà tí ó jáde ní Háránì. Ábúráhámù sì mú Sáráì aya rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọ arákùnrin rẹ̀ àti gbogbo ìní wọn tí wọ́n kó jọ, ènìyàn gbogbo tí wọ́n ní ní Háránì, wọ́n sì jáde láti lọ sí ilẹ̀ Kénáánì. Ní ilẹ̀ Kénáánì ni wọ́n sì wá sí. Ábúráhámù sì la ilẹ̀ náà kọjá lọ sí ibi tí à ń pè ní Ṣékémù, sí igbó Mórè. Àwọn ará Kénáánì sì wà ní ilẹ̀ náà ní ìgbà náà. Olúwa sì fi ara hàn fún Ábúráhámù, ó sì wí pé, irú ọmọ rẹ ni èmi ò fi ilẹ̀ yìí fún. Níbẹ̀ li ó sì tẹ́ pẹpẹ fún Olúwa tí ó fi ara hàn. Ó sì ṣí kúrò níbẹ̀ lọ sí orí òkè kan ní ìhà ìlà oòrùn Bẹ́tẹ́lì, ó sì pa àgọ́ rẹ̀. Bẹ́tẹ́lì ní ìwọ̀ oòrùn àti Háì ní ìlà oòrùn. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa, ó sì ké pe orúkọ Olúwa. Ábúráhámù sì ń rìn lọ, ó ń lọ sí ìhà gúúsù síbẹ̀. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà. Ábúráhámù sì sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì láti ṣe àtìpó níbẹ̀, nítorí tí ìyàn náà mú gidigidi ní ilẹ̀ náà. Ó sì ṣe, nígbà tí ó kù sí dẹ̀dẹ̀ láti wọ Íjíbítì, ó wí fún Sáráì aya rẹ̀ pé, kíyèsí, nísinsìnyí èmi mọ̀ pé arẹwà obìnrin láti wò ni ìwọ. Nítorí náà yóò sì ṣe, nígbà tí àwọn ará Íjíbítì yóò rí ọ, wọn ó wí pé aya rẹ li èyí, wọn ó sì pa mí, ṣùgbọ́n wọn ó dá ọ sí. Mo bẹ̀ ọ́ wípé arábìnrin mi ni ìwọ ṣe, kí ó lè rọ̀ mí lọ́rùn nítorí rẹ, ọkàn mi yóò sì yè nítorí rẹ. Ó sì ṣe, nígbà tí Ábúráhámù dé Íjíbítì, àwọn ará Íjíbítì wo obìnrin náà pé arẹwà ènìyàn gidigidi ni. Àwọn ìjòyè Fáráò pẹ̀lú rí i, wọ́n sì ròyìn rẹ̀ níwájú Fáráò, a sì mú obìnrin náà lọ sí ilé Fáráò. Ó sì ń ṣìkẹ́ Ábúráhámù gidigidi nítorí rẹ̀. Òun sì lé àgùntàn àti akọ màálù àti akọ kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, abo kẹ́tẹ́kẹ́tẹ́ àti ìbákasí ẹ̀. Olúwa sì fi ìyọ́nú ńlá yọ Fáráò àti àwọn ará ilé rẹ̀ lé ẹnu nítorí Sáráì aya Ábúráhámù. Fáráò sì pè Ábúráhámù, ó wí pé, èwo li èyí tí ìwọ ṣe sí mi yìí? Èéṣe tí ìwọ kò fi wí fún mi pé aya rẹ ní ṣe? Èéṣe tí ìwọ fi wí pé arábìnrin mi ní ṣe? Bẹ́ẹ̀ ni èmi ìbá fẹ́ lé aya mi sí. Ǹjẹ́ nísinsìnyí wo aya rẹ, mú un kí o sì máa bá tìrẹ lọ. Fáráò sì pàṣẹ fún àwọn ọkùnrin rẹ̀ nítorí Ábúráhámù, wọ́n sì sìn ín jáde lọ, àti aya rẹ̀ àti ohun gbogbo tí ó ní.